الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد صلوات ربي عليه وعلى آله وصحبته أجمعين. ní tẹ̀síwájú níbi tá a dé nínú tírà Madaarijus-Saalikeen níbi tá a ti ń sọ̀rọ̀ nípa al-Khawf ìbẹ̀rù tó yẹ ká ní sísàkánì Olúwa Ẹlẹ́dàá Jalla subhanahu wa ta'ala níbi ìjọsìn fún pé Allah Jalla subhana nìkan ló sì ní al-khawful mutlaq ìbẹ̀rù gbogbogbò. A gbọ́dọ̀ máa bẹ̀rù ẹlòmíì lẹ́yìn Allah Jalla subhanahu. A dẹ̀ sọ̀rọ̀ nípa àwọn ìyàtọ̀ tó wà láàrin al-khawf wal-Kashyah àti àwọn kalimat tó jọ ar-rahba al-wajlu tàbí al-wajlu àti al-haiba. Agbìyànjú àti sọ̀yàtọ̀ tó wà láàrin gbogbo àwọn kalimati yìí àti bó ṣe wúlò sí nínú àgbọ́yé ìjọsìn fún Allah Jalla subhanahu wa ta'ala. Al-Imaam Ibn Qayyyim rahimahullah wọ́n ní fal-khawfu li'amati al-mu'minin. A ní al-khawf bóyá tó sí al-Kashyah àtàrà yí pé ẹni tó jẹ́ al-khaif olùbẹ̀rù yóò máa sá fún ẹni tó lè mú òun ríyà lọ́dọ̀ Ọlọ́run Ọba, yóò sá eré kó bẹ̀. Ṣùgbọ́n al-khashi ẹni tó ní ìpayà òun kò ní sá ṣùgbọ́n yóò máa ṣọ́ra sí kó níbi kó ń jí sọ́fin ẹni tí ó lè mú ń jìyà lọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá Jalla subhana. So wọ́n ní al-khawfu yìí li'amatil mu'minin, gbogbo mùsùlùmí láti máa rí al-khawf lọ́dọ̀ wọn. Gẹ́gẹ́ bó sì jẹ́ pé kẹ́límà al-Islam ó ló pa gbogbo wa pọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí. Ṣùgbọ́n al-khashyatu lil-ulama'il 'arifin. Ṣùgbọ́n ìní ìpayà tá mọ̀ sí al-khashyah ìyẹn yóò máa bẹ fún àwọn onímímọ̀ tí wọ́n mọ Ọlọ́run Ọba dénú Jalla subhana. Innama yakhsha Allaha min ibadihi al-ulama. Olúwa ní dájúdájú àwọn tí wọ́n máa páyà Ọlọ́run Ọba nínú àwọn ẹrú Ọlọ́run Ọba àwọn onímímọ̀ ni. Ìpáyà rí wípé wọ́n ti ní khawf nínú sísí wọn, tí wọ́n tó wá ní àlékún al-Kashyah tó ń jẹ́ ziyada lórí al-khawf. Wọ́n ní wal haibatu lil muhibbin. Al-Imaam Ibn Qayyim al-haiba, ìmọ̀ ní haiba ta tú sí khawfun muqarranun lit-ta'dhim wal-ijlal. Khawf ìbẹ̀rù tó mú sínú at-ta'dhim, ìmọ̀ bàbàrà ẹni tá ń bẹ̀rù, àbí ìmọ̀ jírẹ̀bẹ̀, ìmọ̀ gbé tóbi ẹni tá ń bẹ̀rù. Wọ́n ní àwọn muhibbun, àwọn olólùfẹ́ Ọlọ́run Ọba, àwọn ni wọ́n nìyẹn. Àwọn olólùfẹ́ Ọlọ́run Ọba àwọn náà nìyẹn. Ìyẹn lè jẹ́ mùsùlùmí tó bẹ̀rù Allah Jalla subhanahu wa ta'ala, tó ní ìpayà, ṣùgbọ́n ìfẹ́ rẹ̀ tó ní sí Allah kó mọ́ tí tó, kó mọ́ tí rí bó ṣe yẹ kó rí. Tí ẹ bá sin Olúwa Ẹlẹ́dàá Jalla subhana débi pé ó nífẹ̀ẹ́ Allah, Ọlọ́run ní alladhina amanu ashaddu hubban lillah. Àwọn olùgbàgbọ́ òdodo ìfẹ́ wọn tán ní sí Allah ó tóbi gan, ìfẹ́ tí ó le
tó ní agbára láwọn olùpáyà láwọn olùgbàgbọ́ náà Allahu ẹ̀dẹ́dà jalla subhana ẹmọ ní sí Allah. So àwọn tó bá nífẹ̀ẹ́ Ọlọ́run ọba jalla subhana tọkàntọkàn àwọn ni al-haiba, àwọn wọ́n máa bẹ̀rù Ọlọ́run ọba pẹ̀lú pé ìbẹ̀rù yẹn ó kó sínú al-ijlal wa ta'zim, ìmọ̀ gbé Ọlọ́run ọba tóbi lẹ́mí wọn àti ìmọ̀ bàbára rẹ̀ nínú ẹ̀mí wọn. Kò sí tó ga tó Ọlọ́run ọba jalla subhana nínú ẹ̀mí wọn, kò sí tó ní gbangba tó Ọlọ́run ọba jalla subhana. Ìwà gbé tóbi yẹn ló fún wa máa páyà rẹ̀, ló fún wa bẹ̀rù rẹ̀, yẹn ni al-haiba. Wọ́n ní al-ijlal lil-muqarrabin, afwan, al-ijlal lil-muqarrabin, àwọn olùsúnmọ́ Ọlọ́run ọba, pẹ̀lúpa súnmọ́ Ọlọ́run ọba jura wa lọ. Wọ́n ní àjúra wa lọ ti jàkadì kọ́, a sí lórí dárájà kan náà níbi ìjọsìn wa fún Allah, a sí lórí dárájà kan náà, amúra sí ìjọsìn jura wa lọ, asúnmọ́ Ọlọ́run ọba jura wa lọ. Àbílò ẹ̀dẹ́dà kó jẹ́ káwa náà wà nínú àwọn muqarrabin, àwọn olùsúnmọ́ Ọlọ́run ọba pẹ́kípẹ́kí. Lọ ẹ̀dẹ́dà ọlọ́jà wà nù wọn. Ànábì sallallahu alayhi wa sallam ó sàlàyé fún wa if ma súnmọ́ Ọlọ́run. Ìdí if ma súnmọ́ Ọlọ́run ọba ni kó jẹ́ pé yóò mójútó àwọn sí ọ̀ranyàn, àwọn sí ọ̀ranyàn tó yẹ ká ṣe a máa mójútó, a máa kírun wa sásìkò. Ẹ fẹ́ súnmọ́ Ọlọ́run ọba kò ní máa kírun rẹ̀ nígbà tó bá wù, yóò máa kírun rẹ̀ sásìkò. Àwọn ọ̀ranyàn tó yẹ ká ṣe sísàkánì Olúwa ẹ̀dẹ́dà jalla subhana á tètè máa ṣe wọ́n. Nínú àwọn olùkọ́kọ́ ṣe àwọn iṣẹ́ ọ̀ranyàn inú wọn láàmà wà, wọ́n ni as-sabiquna as-sabiquna. Wọ́n ni as-sabiquna, àwọn tó gbáwájú, as-sabiquna máa wà ní iṣẹ́ olóore, àwọn tó máa gbáwájú níbi tí olóore wọ́n máa wà ó. A sì máa rí àwọn tó yẹ pé táwọn olóríire bá ti ń ṣiṣẹ́ lọ làwọn tó join, wọ́n ti fẹ́ sí dẹ́dájì làwọn tó dìde. Àsìláwọn tó yíkẹ́ létà wọ́n dá pé ilẹ̀ mọ̀ ti fẹ́ rọ̀, yẹ káwà náà join. So àwọn tí wọ́n máa ń tètè ṣiṣẹ́ olórí àwọn ní al-muqarrabun, àwọn olùsúnmọ́ Olúwa ẹ̀dẹ́dà jalla subhanahu wa ta'ala. So Ànábì sọ fún wa, ó ní irú wọn wọ́n mójútó sí ọ̀ranyàn wọn, tó bá ti wáyá wọn a máa ṣe náfìlà nígbà tọ́ranyàn bá ti pé. Ànábì sallallahu alaihi wasallam Olúwa ẹ̀dẹ́dà sọ́nà hadith kudusi, ó ní bẹ̀rù bá ṣe bá ń ṣiṣẹ́ iṣẹ́ náfìlà tó, bẹ́ẹ̀ náà ni ó sì máa súnmọ́ Ọlọ́run ọba tó jalla subhanahu wa ta'ala. Ìjìláàlì yẹn àwọn olùsúnmọ́ Ọlọ́run ọba ló ní àbílẹ̀ ẹ̀dẹ́dà kọ́lọ́ jẹ́ káwà nínú wọn. Wọ́n ní wa ala qadri al-ilm wal ma'rifati yakunu al-khawf wal khashya. Bàbá ṣe ní mọ̀tò, bàbá ṣe ní àmọ̀dájú tó, bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù wa àti ìpayàta ní sọ́lọ́run ọba bẹ́ẹ̀ náà ni ó ṣe tó. Ẹ bá mọ Ọlọ́run ọba dáadáa yóò máa páyà ẹ̀, tí ó mọ Ọlọ́run ní páyà Ọlọ́run. Ló jẹ́ pé mùsùlùmí àníbùkátà sí máa wá mà, bàbá ṣe ń wá mà sí ìmọ̀ ló máa ń tí èèyàn lọ síbi kéèyàn páyà Ọlọ́run ọba, kéèyàn bẹ̀rù Ọlọ́run ọba. Tí ẹ bá ń ka áyà nínú Qur'an, tẹ rí àwọn ọ̀rọ̀ olówó iyebíye tó lọ ẹ̀dẹ́dà jalla subhana tó ń sọ nínú al-Qur'an, ọ̀rọ̀ tí yín ó gbọ́ tẹ́mi ó wà rírì, tí ẹ bá ń ka wọn pẹ̀lú mọ̀ tí yẹn ní ìyẹn fi mọ́ Ọlọ́run ọba sí ni jalla subhana. Wọ́n ní qala nabi sallallahu alayhi wa sallam, fàpẹ̀rẹ̀ anábì wájú àmà, ó ní inni la'alamukum billah, anábì lèmi ni mo nímọ̀ pa Ọlọ́run ọba láàrin yín jù. Gbogbo tó bá nímọ̀ tó nímọ̀ nínú Ìsìlámù yìí ó ń tẹ̀lé anábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ń tẹ̀lé lẹ́yìn ni. Ó ní wa ashaddukum lahu khashyatan, ó lè mi sì ní ìpáyà mi sọ́lọ́run ọba láàrin yín òun ló lágbára jù. Kò sẹ́ tó páyà Ọlọ́run ọba tó anábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀nà fi riwaya khawfan, nínú riwaya mi ìtàlánà bí sọ ní pé wa ashaddukum lahu khawfan,
èmi ni mo bẹ̀rù Ọlọ́run ọba jù láàrin yìí wa qala wa ní law ta'lamuna ma a'lam Ànábì sallallahu alayhi wa sallam ó ń tẹ́gbẹ́ lọ mọ́ tí mo mọ̀ ní tójú yí bá rí tójú mi rí ni la dahiktum qalilan bá rẹ́rìn mọ́ níwọ̀nba bá wọn mọ̀ rẹ́rìn rárá wala bakaytum kathira bá pọ̀ ẹni tí ó mọ̀ sunkún ó ní walamma taladhadhtum bin nisa ala al-furush ó ní kódà yóò mọ̀ ní lára láti máa bá wọn ìyàwó yín tagé lórí káàbùsùn ó ní wala kharajtum ila sa'adat tajharuna ila Allahi ta'ala ó ní ẹ̀wà kúra yín wá sí gbàgede ni bí orí òkè kan tó tẹ́ lọ ẹwà máa bẹ Ọlọ́run foríjì wá Ọlọ́run ṣàánú wa látara ń tẹ́ mọ̀ nínú àwọn àyà tó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ẹ̀mọ́ lẹ́fìmọ́ rẹ́rìn ẹlẹ́mìmọ́ rẹ́ni kákàkà ẹ̀rin ni sá ẹlẹ́rin ẹyẹ kákàkàkà tánàbí dẹ́ kìlọ̀ sallallahu alaihi wasallam nínú àdísì Abi Hurairah radiyallahu ta'ala anhu ó ní wa iyyaka Ànábì sọ fún Abu Hurairah ó ní wa iyyaka wa kasrata ad-dahik ní Abu Hurairah sọ́ra fún ẹ̀rin àríjù ní fa inna kasrata ad-dahik tumitul qalb ẹ̀rin àríjù a máa sí kí ni a máa pa ọkàn ẹ̀rí gbogbo àwọn kọ́mẹ́dì à ń ṣe kọ́mẹ́dì yẹn kìí ṣètò Islam ẹni tó bá mọ ibi tó ń lọ kò ní máa wo kọ́mẹ́dì kò ní máa ṣe kọ́mẹ́dì o lè jẹ́ mùsùlùmí òdodo kó máa pa àwọn èèyàn lẹ́rìn kọ́dà pé òdodo ló ń sọ pa àwọn èèyàn lẹ́rìn ẹmọ rẹ́rìn pa ayé mọ rẹ́rìn pa mọ́tò rẹ́rìn pa obìnrin subhanallah ẹgbẹ́ ikú ti súnmọ́ wa pẹ́kípẹ́kí ikú ti wà lẹ́gbẹ̀ẹ́ wa ọmọ rẹ́rìn Ànábì sallallahu alaihi wasallam Ànábì yìí fa ojú ro Ànábì yìí rìnlẹ̀ tó wọn bá ní jẹ́ o kódà jẹ́ àmà sallallahu alaihi wasallam pé lára ṣe olóorí ní kújú máa dẹ̀ ní la taqiranna minal ma'rufi shay'an onímọ̀ fojú kéré gbogbo ṣe olóorí kódà kó jẹ́ pé kó pàdé ọmọ ìyá rẹ̀ pẹ̀lú ojú tó dẹ̀ èyàn máa ń dẹ ojú ọmọ ìyá èyàn máa ń dẹ ojú ṣùgbọ́n yàtọ̀ ara ní ká dẹ ojú àti kàmọ̀ rẹ̀ ní kákàkàkà ìdí ni ẹgbẹ́ pé òun ò fẹ́ rí kà kò jẹ́ ká bẹ́ẹ̀ méjì lọ tálọ́bí ó rẹ́rìn músẹ́ tọmọrí yìí rẹ̀ ń ta tàbá súnmùlà alábí wọ́n ṣe sallallahu alaihi wasallam alábí wọ́n rẹ́rìn músẹ́ ni ìrẹ́ ní kákàkàkàkàkàkà àmì òrẹ́rin wọ́n sì mọ́ gbára dálẹ̀ àmì òrẹ́rin ojú wọ́n sì mọ́ sẹ́ fún omi subhanallah sọ́rọ̀ àlìjẹ́nà náà lẹ́sọ̀ níbẹ̀ àbọ́rọ̀ ilé ayé Ànábì ń sọ níbi sallallahu alaihi wasallam wọ́n ni law ta'lamuna ma a'lamu Ànábì dágẹ́ mọ́ tí mo mọ̀ ní la dahiktum qalila ẹ̀rin yóò bá mọ́ níwọ̀nba ní wala bakaytum kathira ìbá máa sunkún pọ̀ ọjọ́ tí Ànábì sọ̀rọ̀ yìí àwọn sàbí Ànábì sallallahu alaihi wasallam àwọn sàbí bú ẹkún jọ náà ni wọ́n bú sẹ́kún pé alìkíyàmá máa lágbára o alìkíyàmá máa lè o ìrọ̀lára tó máa ń bí ìbẹ̀rù sọ́kàn o náà ni ìrònú ń pa alìkíyàmá pé kí ni ó jálá àmàrí mi tó bá dijọ́ gbé ní alìkíyàmá bọ́lọ̀dẹ́dà kí ó ṣàánú gbogbo wa àdísì yẹn ọmọdé Sahih Jami al-Imaam al-Albani rahimahullah awa hadithun hasan wani fa sahibul khawf tó bá rí bẹ́ ẹni tó ní ìbẹ̀rù yaltajihu ila al-harb òun máa ń sá ní yóò máa sá fún tó lè kó bá lọ́dọ̀ Ọlọ́run walimsak ó máa ń súnrakì ó máa ń káraró ó máa ń kẹnuró kò níbi tó lè kó bá ní ṣùgbọ́n sahibul khashya ẹni tó bá ní ìpayà ń tiẹ̀ yaltajihu ila al-i'tisam bil-ilm òun sá lọ síbi in tó lè dáàbòbò ìmọ̀ ni ó fi wá ṣe bẹ́ẹ̀ ìmọ̀ ni ó fi ṣe bẹ́ẹ̀ láti má kúrò pé al-khaif yóò mọ̀ sálọ
tó wá ti rí nǹkan tó lè ṣe sùtà òun fẹ́rẹ́ sí yóò sádànù dáadáa náà ni ó wọlé o ṣùgbọ́n al-Khashi ẹni tó nípayà òun ra gorí ibi kan tó lè fi farapamọ́ tí aburú yóò sì kí ni o tí ó fi rí kọjá lọ yàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì ni wa masaluhuma masalu man la ilma lahu bitti wọ́n ní àpèjúwe àwọn méjèèjì al-Khaif wal-Khashi ó dàbí àpèjúwe tí ò nímọ̀ pa ètò ìlera ní ó ní wa masalu tabibil hadik àti ẹni tó jẹ́ ẹni tó nímọ̀ tó yẹ kóró nípa ètò ìlera àpèjúwe àwọn méjèèjì ni ẹ̀ al-Khaif olẹ́ni tí ò nímọ̀ nípa ètò ìlera nípa ọ̀rọ̀ medicine òun onímọ̀ pa rẹ̀ al-Khashi olẹ́ni tó nímọ̀ nípa ètò ìlera ọlẹ́fàlà awwal yatajihu ila al-hamiyyati wal-harb ẹ̀rọ alákọ̀ọ́kọ́ tí tó bá ń páyà pé òun fẹ́ káìsàn kọlù òun yóò mọ sá lọ ní yóò mọ wábi tó lè forí kọ tó lè fọrùn kọ ibi tí ó sá lórí pé àìsàn yóò fi ní dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n at-tabib ṣùgbọ́n tó nímọ̀ pé ètò ìlera tó jẹ́ tabib yaltajihu ila ma'rifatihi bil adwiyyati wal adawa òun kan lọ àwọn oògùn wọn láti lò kí ni àwọn preventions kí ni antibiotics tí mo lè lò àìsàn tó ń bọ̀ yìí tí ó fi ní dọ́dọ̀ mi tí ó fi ní affect mi ní tó máa lò nìyẹn so yàtọ̀ tó wà láàrin al-Khaif ay sahib al-khawf sahib al-khashya ó nìyẹn so wọ́n méjèèjì náà ó wọlé ṣùgbọ́n dárájà tó lágbára tó tún ga ó ní dárájà al-ish al-khashya abilwadada wa jalla subhana kò sí wá ní kanú àwọn ahlul khawf kó dẹ̀ ṣe wá ní kanú àwọn ahlul khashya àmọ́dó síbí inshallah ta'ala tó bá di jókòó tó ń bọ̀ a kà fún wa ọ̀rọ̀ tí àwọn ẹni eré kan tó ti lọ ṣáájú tí wọ́n sọ kalẹ̀ nípa ìtumọ̀ al-khawf a sì ra àwọn àǹfààní tó pọ̀ a rí níbẹ̀ sallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh